Yorùbá ló wí pé ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan ní tolóhun. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti FCID alágbọ̀n tó ìlúmọ̀ọ́ká aláfẹ̀ẹ́nì Abu Ebel ṣínkún. Wọ́n ní jìbìtì ló lù. Ọláṣẹ́yìn Johnson Ọláyínká tí ó máa ń jayé fowódárà tí gbogbo ènìyàn mọ̀ sí Abu Ebel di ẹni tórúkọ rẹ̀ túbọ̀ ń tàn sí fáráyé láti mọ̀. Kí wá ṣe fún nǹkan àríyọ̀ o lásìkò yìí, àmọ́ fún jìbìtì lílù ni. Ẹ̀wẹ̀, ìròyìn fi yé ni pé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ Force Criminal Investigation Department FCID alágbọ̀n rawọ́ tó Abu Ebel nípakànyáká fún dídíbọ́n parọ́ ta ilẹ̀ púlọ̀tì 3 ní Mayegun Etí Ọ̀sà nípínlẹ̀ Èkó. Ilẹ̀ náà ló wà ní àdúgbò Augustina Orji. Ilẹ̀ náà ló jẹ́ ti ìdílé ọba kan. Abu Ebel ni wọ́n ló parọ́ pé òun lòún ní, tí ó sì tà á ní mílíọ̀nù tó ju $400 lọ, 447 million naira, fún iléeṣẹ́ kan tó ń jẹ́ Doyin Investment Group. Ọdún 2023 ni oníbàárà san owó ilẹ̀ náà. Lẹ́yìn tó níbàárà sanwó tán ni wọ́n ní ọ̀ká bá fọ́ pé Abu Ebel kọ́ ló tiẹ̀ nílẹ̀ náà. Oníròyìn wá bojú wòkè, ó bojú wolẹ̀, ó wí pé Olúwa má jẹ́ ká kó sọ́wọ́ o. Ìròyìn fi yé ni pé nígbà tí wọ́n mọ̀, ó gbà pé òun yóò dá owó ọ̀hún padà tó sì ti san 230 million naira, àmọ́ ìyókù owó ọ̀hún tó jẹ́ 217 million naira ni kò ì tí ì san. Ẹ̀wẹ̀, hílàhílo ni wọ́n ló bá ń forímù kiri tó ń sá pamọ́, àmọ́ ibi ìfarapamọ́sí rẹ̀ náà ni wọ́n ní wọ́n ti gbá a mú ṣínkún, torí wọ́n ní ibi fipamọ́ wà ní túlétúlé náà wà. Ní iléeṣẹ́ ọlọ́pàá tí ẹ̀ka wọn tó rí sí ọ̀rọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ló bá tọpinpin rẹ̀ lọ sí ibì kan tí wọ́n ló farasinko sí ní Victoria Island. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé Abu Ebel ti ń sá kíjokíjo kiri láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, àmọ́ ọjọ́ gbogbo báyìí ní tolè, ọjọ́ kan sì ní tolóhun. Ní báyìí Abu Ebel ń kojú àwọn ẹ̀sùn tó lágbára gan-an ni o. Lára rẹ̀ ni dídíbọ́n lu ẹni ní jìbìtì, àìlóòótọ́ àti ìwà ìgbìmọ̀lúni ní jìbìtì dúkìá. Ní àsìkò yìí, bí Abu Ebel bá ní wòlíì tó gbóná bíi kàásìnkan tàbí àwọn àáfàá tí wọ́n mọ tẹ̀sùbáù kà, bó bá sì jẹ́ babaláwo tó dáńtọ́ gbáà ju ti Ẹgbẹ̀jì lọ ni, wọn yóò máa bólódùmarè sọ̀rọ̀ kíkankíkan báyìí ni o, níbi tólódùmarè ti gbọ́, tí Àbú fúnra rẹ̀ gan yóò ti máa sọ pé kí orí òun má mà takò òun láàkó yìí, nítorí pé lábẹ́ òfin Nàìjíríà bí ó bá jẹ̀bi yóò lo ọ̀pọ̀ ọdún lọ́gbà ẹ̀wọ̀n ni o. Èyí kò sì ní ṣe àpọ́nlé olóòkàn fún un. Gbogbo wa kúkú la mọ̀ pé kọ́rọ̀ má ì tí ì jẹ jáde ni ọ̀pọ̀ ni ó ti gbójú òpó ayélujára lọ. Ní báyìí ọ̀pọ̀ ló ti ń kọ sójú òpó ayélujára lóríṣiríṣi báyìí pé kò sẹ́ni tó lè mú Abu Ebel ní Nàìjíríà, àní kò sẹ́ni tó lè mú ní Nàìjíríà yìí o. Ẹ jẹ́ lọ gbọ́kàn kúrò ńbẹ̀. Olamzi 03 ní TikTok ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan fèsì pé ṣé òfin wà ní Nàìjíríà? Ṣó tiẹ̀ wà ni? Kò sófin ní Nàìjíríà ó jèrè. William Smith òun ló sọ̀yẹ. Àmọ́ Life of Pẹ̀lúmi sọ pé òfin kò mójú ẹni tó dáa. Kò sẹ́ni tó ju òfin lọ ní Nàìjíríà.
olówó kì í ṣe ẹ̀wọ̀n ní nàìjíríà Gabriel ló sọ yẹn ní TikTok ní Fumite Fragrance àti Missino bá dá lóhùn pé kò mọ̀ ní nàìjíríà orílẹ̀-èdè mi olówó ṣẹ̀wọ̀n tí Playboy GNF sọ pé èmi àti ẹ mọ̀ pé Abu Ebel ń padà bọ̀ kódà kó tó August. The Best Golden Boy òun ní tiẹ̀ sọ pé ó ti rí ọjọ́ iwájú bàbá kan lọ gbatẹ́gùn díẹ̀ ń bẹ̀ ní pẹ̀lú àwọn ọlọ́pàá ó lọ ṣeré pẹ̀lú wọn kódà ó ti ń bọ̀ nílé báyìí gan. Don Simeon sọ pé nàìjíríà láwa kò sóhun tí yóò ṣe é. Tọ́ǹbà ìtàn sọ pé ọlọ́pàá ló ń sápamọ́ kiri wọ́n ló ń sápamọ́ kiri àmọ́ ó lọ sí patí Ṣèyí o àbí ò lọ. Ṣẹ́gun Ọláyínká 30BG sọ pé dey play ṣé kìí ṣe ìjọba nàìjíríà owó ló máa jẹ everything máa tó parí. King PNMI sọ pé ẹ̀wọ̀n kẹ̀ owó ló máa jẹ ẹ gbàgbé ẹ̀ wọ́n máa yanjú ẹ̀. Bọ̀dé Ẹlẹ́ja sọ pé mo sì rí Abu Ebel láàárọ̀ yìí ló bá fi emoji ẹ̀rín gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. Tóbi Fásùgbà ló kàròyìn yìí fún Bembeyeke TV. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad ló ní industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba tójó lóòótọ́ torí náà let's build future through real estate. jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó. Isnad Limited you are too much o. ẹ máa bá wa wo Bembeyeke TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀ ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.